Kí ni à ń pè ní olúkondó? Olúkondó kí ni à ń pè bẹ́ẹ̀? A. Ìyarun. B. Irun funfun. D. Abẹ ìfárí. E. Ìtayín. A. Ìyarun. B. Irun funfun. D. Abẹ ìfárí. E. Ìtayín. Ẹ bá wa fi ìdáhùn sí abala ìrísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa tí a jọ ń gbé lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Ẹ ṣeun, a dúpẹ́. Kò ní bàjẹ́ o. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.